ẹ má gbàgbé pé tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa lórí ètò yìí tàbí ó wù yín kẹ́ ṣe ìpolówó ọjà yín lórí ètò Mùkúlùmùkẹ́ pẹ̀lú Gbénga Táíwò kẹ́ ẹ máa pe nọ́mbà yìí 080-619-77-744 ẹ tún gbọ́ 080-619-77-744 nọ́mbà tẹ́ láǹfààní láti máa pè wá sí nìyẹn bóyá onítàn tẹ́ ẹ fẹ́ ká sọ ni ẹ pè wá ẹ fẹ́ polówó ọjà ẹ pè wá. ẹ má dẹ̀ tún gbàgbé pé bàbá ti ń sọ̀tàn yìí lórí Crest FM níbí ẹ tún máa pàdé wa lórí YouTube Mùkúlùmùkẹ́ TV Mùkúlùmùkẹ́ TV ibẹ̀ lẹ́tùn tún máa gbádùn wa síwájú àti síwájú sí. Tìmì òun jẹ́ gbajúgbajà jagunjagun láyé ìgbà tiẹ̀ ó sì jẹ́ ọmọlẹ́yìn Ṣàngó olókòso àyàrá àná àkàtà yẹ̀rìyẹ̀rì tí ń gbórí ilé fẹjú koko. Tìmì jẹ́ jagunjagun ó sì mogun jà dáadáa àmọ́ ńgbà tó di ọdún náà lọ́hùn-ún bàbá wa tó jẹ́ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ìgbà náà ó rí i wípé ìlú èyí tí a ń pè ní Ẹdẹ lónìí ó rí i wípé àwọn èèyàn wọn máa ń gbàbẹ̀ wọlé wá sí ilẹ̀ Yorùbá wá ja Yorùbá lógun wọn a sì kó Yorùbá lẹ́rú wọn a sì kó Yorùbá lẹ́rù wọn gbàbẹ̀ wọn a sá lọ. Ìkóríta yìí tí a ń sọ̀rọ̀ nípa èyí tó di ìlú Ẹdẹ lónìí ibẹ̀ sì jẹ́ ibi ìkóríta táwọn èèyàn ti máa ń ṣe ìdúnàdúrà tí wọ́n ti ń ṣe pàṣípààrọ̀ tajà nígbà náà ni. Nígbà tí ọba yìí wò ó pé àwọn ará bí wọ̀nyí wọ́n kó wa lẹ́rù lọ ló bá pe Tìmì ó pè é èyí ni ẹni tí a mọ̀ sí Tìmì Ẹdẹ ó pè ó ní wá jagunjagun ni ọ́ ọkàn mi balẹ̀ lé ọ lórí wò wá gbéra báyìí togun kó o wá lọ sí ìkóríta ibi tí wọ́n ti ń ṣe ìdúnàdúrà ọjà yìí rí i dájú pé àwọn èèyàn wọ̀nyí ò wá kó wa lẹ́rù mọ́ rí i wípé àwọn ènìyàn wọ̀nyí ò wá kó wa lẹ́rù mọ́. Olúgbénga Táíwò Tìmì wá gbéra pẹ̀lú àwọn ọmọ ológun rẹ̀ ó di ìkóríta ọ̀hún. Kíni dé sí Yorùbá ò ọmọ aráyé kíni ṣẹlẹ̀. Nígbà tó dé ìkóríta ọ̀hún Gbénga Táíwò ó jà fitafita gẹ́gẹ́ bí jagunjagun ó jà sọ́tún ó jà sósì ó tafà ọfà rẹ̀ ń yọná abájọ tí wọ́n fi ń pè ní Tìmì ọlọ́fà iná ṣé ẹ gbàgbọ́ pé ọmọlẹ́yìn Ṣàngó ni òun náà bí Ṣàngó ti ń pọná lẹ́nu lòun náà bó bá ti ń tafà ọfà rẹ̀ á máa yọná ṣàràṣàrà ìdí rẹ̀ tó fi jẹ́ pé kò sí ẹni tí ọfà rẹ̀ bá bàṣà ikú ni èèyàn bẹ́ńlẹ̀ Yorùbá sà. Tìmì ó jagun ó ṣẹ́gun wọ́n wá kú wò ó pé nígbà tí ó ti jagun ṣẹ́gun dúró sí ìkóríta náà ìyẹn ibi tí ó ti di ìlú Ẹdẹ lónìí dúró ìtàn bí ìlú Ẹdẹ ṣe dé ilé ayé bí ìlú Ẹdẹ bó ṣe fọ́mọ̀ ìtàn yẹn àtúmọ̀ sọ fún wa láìpẹ́. Wọ́n ní Tìmì ò ṣe kúkú dúró síbẹ̀ kó rí i dájú pé wà lẹ́nu bodè káwọn ọkọ̀ lọ̀rọ̀ sí ẹ̀dá wọn yóò má wá mọ́. Tìmì bá dúró síbẹ̀ èyí sì ń gbowó bodè ó gbowó bodè lálákọ̀ọ́kọ́ ó mú ìsákọ́lẹ̀ ó mú lọ́ọ́ bá Aláàfin ó gbowó bodè lẹ́lẹ́ẹ̀kejì ó mú ìsákọ́lẹ̀ ó mú lọ́ọ́ rẹ̀ bá Aláàfin ó wá ti pẹ́ tí Tìmì tó ti ń ṣe bẹ́ẹ̀ gbà ó wá yá wá wò pé ṣé é ṣe pé Aláàfin ti ń ṣe fẹ̀fẹ̀ báyìí ibi títí ń gbàsákọ́lẹ̀ máa pọ̀ kí ló wá dé tó fi jẹ́ pé yóò tún máa gbàsákọ́lẹ̀ lọ́wọ́ Tìmì bá yarí kò bá mú sákọ́lẹ̀ lọ mọ́. Inú bíi díẹ̀ inú bẹ́ Láàfin díẹ̀ pé ẹ máa wo Tìmì tí mo gbẹ́kẹ̀lé ìwọ wá ṣe bẹ́ẹ̀ o mú sákọ́lẹ̀ wá fún mi mọ́ inú bíi tààràtààrà ó ránṣẹ́ sí i lálákọ̀ọ́kọ́ ó ní Tìmì ń tó ṣe yìí yọmọ lẹ́yìn mú sákọ́lẹ̀ mi wá Tìmì yarí kanlẹ̀ kò mú sákọ́lẹ̀ lọ mọ́. ẹni tí a bá ti dún fún àtẹni tí a bá gbà láì. ọ̀dà bọ́ ọ bá wá lóhùn ní mú sákọ́lẹ̀ wá mọ́ ó ti gúngi kọjá orí ewé nù ó ti fọwọ́ gbá ṣonṣo ọ̀rí ṣonṣo ó ti tẹjò lórí mọ́lẹ̀ ó rí ìjà ọ̀ka kábíyèsí. àbáyíkọ́dá ikọ́ ò lè jù. kábíyèsí.
kábíyèsí wá gbéra ó pe àwọn jagunjagun kan ó ní kí wọ́n kọjá lọ sí ìlú ọ̀hún kí wọ́n rèé bá Tìmì jà. Tìmì tó mọ̀ pé n tóun ṣe yọ lẹ́yìn. Àwọn jagunjagun tí wọ́n rán sí Tìmì nígbà tí Tìmì mọ̀ pé òun ti gungi kọjá orí ewé ó múra lẹ̀dẹ̀ wọn ó bá wọn jà fitafita ẹ̀mí tí yín tòótọ́ ó ṣẹ́gun. Jagunjagun àkọ́kọ́ wá ó ṣẹ́gun ẹlẹ́ẹ̀kejì wá ó ṣẹ́gun. Aláàfin ó wá gbéra ó pe Gbọ̀ǹkà. Gbọ̀ǹkà jẹ́ ọ̀rẹ́ Tìmì tí wọ́n jọ kọ́ṣẹ́ mọṣẹ́ lọ́dọ̀ Aláàfin Ṣàngó ni. Lèyíùn náà bá gbéra ṣe iṣẹ́ tálàfin bá rán ni èèyàn kéèkọ́ ó gbéra ó dọ́dọ̀ Tìmì wọ́n jọjà ní ọ̀rẹ́ mi ìwọ ni wọ́n jà fitafita ṣùgbọ́n àwọn méjèèjì jagunjagun ni wọ́n alágbára ńlá wọ́n jà tó bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé ọ̀sán pọ́n ilẹ̀ mọ́ ilẹ̀ tún ṣú bá wọn lórí ìjà náà ṣùgbọ́n ká má fàrọ̀ Olúgbénga Táíwò ara bí ó fi ení kún èjì èyí ni Gbọ̀ǹkà ó sì kún Tìmì lórun ó kùn ún lórun ó sùn fọ́nfọ́n ó sùn pátápátá gbà ńgbà ó sùn ó bá dè é lókùn lọ́wọ́ ó dè é lẹ́sẹ̀ kò kúkú pa ló bá mú un lọ bá Láàfin ńgbà tó dọ́dọ̀ Aláàfin èyí ń pé kí ló dé tọ́ ọ̀pá ṣebí mo ní ọlọ́pàá ni ṣùgbọ́n ńgbà ó yá Tìmì jì ó sì tú u sílẹ̀ ó ní àjọ tújà wájà lójú Aláàfin wọ́n jọ tú ìjà náà jà lóòótọ́ èmi ti yín tòótọ́ Gbọ̀ǹkà ó tún borí Tìmì ó tún kùn ún lóorun lẹ́lẹ́ẹ̀kejì ká má fọ̀rọ̀ gùn ó tójú Tìmì yọ idà ó sì ti ẹ̀yìn ẹ̀ tì í bọ̀ ó ṣẹ́gun Tìmì lọ́jọ́ tá à ń wí yìí inú kábíyèsí dùn àmọ́ ṣé ẹ gbàgbé pé Gbọ̀ǹkà gan fúnra ẹ̀ òun náà tún jẹ́ ọ̀tá kábíyèsí ọ̀nà bí kábíyèsí bí ó ṣe pa Gbọ̀ǹkà ó tún wà lẹ́yìn tó ti rẹ́yìn Tìmì tán ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ Olúgbénga Táíwò ìtàn yìí ìtàn tó gùn gbáà ni ìtàn tá a lè sọ tán lọ́sẹ̀ méjì tàbí mẹ́ta ni kàn sí mi lórí Facebook mi èyí tí mo pè ní Gbénga Táíwò Mùkúlùmùkẹ́ ẹ jẹ́ pàdé níbẹ̀ ká tó tẹ̀ wájú lórí ìtàn náà. Portable presenter bẹ́ẹ̀ bá fẹ́ pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ẹ pè 080-619-777-44 080-619-777-44.